ayé o, odidi adìyẹ lẹ̀ ń wò nínú fíríjì yìí o. Bí wọ́n ṣe tanná sí fíríjì yìí tó, adìyẹ yìí ó mà kú. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ló ṣe jẹ́? Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Ẹ má skip ẹ̀ rárá, ayé ò ní mú wa o. Ṣé ẹ rí arábìnrin dúdú yìí? Òun ló mú neighbor ẹ̀, ìyẹn alájọgbélé tí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀. Ó mú lọ sí ọ̀dọ̀ ọkọ àfẹ́sọ́nà rẹ̀ tí à ń pè ní fiance. Ó dẹ̀ mọ̀ wípé ọ̀rẹ́ òun yìí kò ní ọkọ àfẹ́sọ́nà, kò ní ọkùnrin kankan tó ń wá wá. Ló bá mú lẹ́yìn pé òun lọ sí ọ̀dọ̀ ọkọ òun. Gbogbo bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ara ń ta obìnrin pupa yìí, eléyìí tí ó jẹ́ alájọgbélé papọ̀ rẹ̀, pé mo fáìn ju ọ̀rẹ́ mi lọ kẹ. Kí ló dé tó fi jẹ́ pé àwọn ọkùnrin gidi ni ọmọbìnrin yìí ló ń fẹ́? Pé tó bá jẹ́ ní ti fífáìn mo fáìn jù lọ. Ẹ tún wò ó, arákùnrin yẹn ó tún lọ bá obìnrin yìí ṣílẹ̀kùn. Gbogbo bí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni inú ń bí ọ̀rẹ́ rẹ̀. Ẹ̀yin náà wò ó, ni wọ́n bá kó sínú mọ́tò, wọn ò mú ọ̀rẹ́ dání. Nígbà tó di ọjọ́ díẹ̀ ni ọ̀rẹ́ yìí tí wọ́n jọ ń gbélé ló bá gbé oúnjẹ, ló lọ gbé fún arábìnrin dúdú yìí pé àwọn ti gbàgbé kóun sọ fún un wípé òní ni birthday òun o. Ni wọ́n ṣàjọ kíra wọn, ni arábìnrin yìí ló bá gba oúnjẹ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ wípé òní ni birthday òun. Ẹ máa wo nǹkan tó ṣẹlẹ̀. Elédùmarè ṣàánú fún wa o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ìgbà tí arábìnrin tó ṣí oúnjẹ wò ló bá jẹ́ rice pẹ̀lú chicken méjì. Ló bá sọ wípé ráìsì tóun ti ń jẹ ó mà ti pọ̀ jù, pé wò ó jẹ́ kí n da ráìsì fún ajá lọ́la, ṣùgbọ́n ẹran tó wà lórí ẹ̀ yìí èmi náà máa fi dín ata ọbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ọlọ́run ò ní share ìbànújẹ́ kàn yín. Ẹ tún wo ibi tí wọ́n kọ follow sí, níbi tí wọ́n kọ follow sí níwájú péèjì wa yẹn. Ẹ jọ̀ọ́ ẹ tún bá wa follow. Mo gbàdúrà fún ìwọ tó ń wo fídíò, ire àti àánú, ayọ̀, ìdùnnú yóò máa follow ìwọ náà o. Ẹ wò ó, lárábìnrin bá da ráìsì sínú ike pé tó bá di ọ̀la òun á dà fún ajá, pé ẹran orí ìrẹsì yìí o òun á fi dín ata jẹ ní àárọ̀ ọjọ́ kejì. Ló bá gbé ẹran lódinú fíríjì o, pé kó má bàa bàjẹ́, pé kóun tọ́jú rẹ̀ sínú fíríjì. Ló bá gbé ẹran sínú fíríjì. Ẹ̀yin náà ẹ wò ó, ẹran ló gbé sínú fíríjì yẹn o, ìyẹn ẹran adìyẹ. Elédùmarè ṣàánú fún wa o. ẹ wòran nígbà tó di ọjọ́ kejì, arábìnrin yìí ó padà wá síbi fíríjì pé kóun wá gbé ẹran kóun fi dé ata. Kàyéfì ló jẹ́ nígbà tó bá odidi adìyẹ nínú fíríjì. Ọmọ aráyé le, kánípò ti jẹ ìrẹsì yìí ni bí adìyẹ yóò ṣe máa wà nínú rẹ̀ nìyẹn, tó máa lọ sọ́spítù tí wọ́n á sọ pé wọn ò rí nǹkan tó ń ṣe é. Ló bá tún débi ráìsì àná. Ẹ wo ráìsì ti wu kòókò lórí o. Ẹ wò ó, ṣẹ́yìn náà ti ríṣẹ́ ayé, ẹ lójú ayé àbẹ́ẹ̀rí. Mo wá ń bẹ ìwọ tó ń wo fídíò yìí, gbogbo oúnjẹ téèyàn bá gbé fún ẹ kọ́ ni èèyàn ń jẹ o. Ìgbà míì wà o gbọ́dọ̀ tọ́jú oúnjẹ yẹn di ọjọ́ kejì, pàápàá jùlọ tí inú rẹ kò bá dùn sí oúnjẹ tàbí ọkàn rẹ kò balẹ̀ lórí oúnjẹ náà. Kọ́lọ́run kó ṣàánú fún wa o. Bẹ́ẹ̀ ni tẹ́ bá dé àwọn chọ́ọ̀chì lóríṣiríṣi, àti rí ẹni tó ya odidi ẹja mọ́gbẹ́, àti rí ẹni tó ya kí àgádágodo mọ́gbẹ́ rí. Ọlọ́run ṣàánú fún wa o. Ṣé ìrójú ayé àbẹ́ẹ̀ rí? Tíṣu ẹni bá ta à ń dọwọ́ bò ni. Ìwọ tó lọ́kọ tó lọ ń fi ọkọ rẹ yangàn lójú ẹni tí kò lọ́kọ, ìwọ tó kọ́lé tó ń fi ilé rẹ yangàn lójú ẹni tí kò kọ́lé. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ẹ̀tún wo ibi tí wọ́n kọ follow sí níbi iwájú orúkọ péèjì wa yẹn. Kẹ́ẹ̀tẹ̀ follow lórúkọ Jésù. Ayé ò ní mú wa o, ayé ò ní mú wa. Ire àti àánú yóò máa follow ẹ̀yin náà.